Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí. Ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí olùdarí ìjọ ìràpadà olùṣọ́-àgùntàn E A Adeboye kọ. Èní ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 9 oṣù kẹta ọdún 2024. Àkọlé ọ̀run ṣíṣí ti òní ni ìfaragbá iná. Àkọsórí wa ta rí nínú ìwé Ẹ́kísódù orí 3 ẹsẹ̀ 5. Èyí tó kà báyìí wípé ó sì wípé má ṣe súnmọ́ yìnyín, bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ, nítorí ibi tí ìwọ gbé dúró sí ni ilẹ̀ mímọ́ ni. Ní àwọn ọba kìíní orí 19 ẹsẹ̀ 19, bí Èlíjà ṣe ń kọjá lẹ́gbẹ̀ẹ́ Èlíṣà, ó fi agbádá rẹ̀ lé láti ọjọ́ náà lọ. Ayé Èlíṣà ò wà bákan náà mọ́. Ohunkóhun tí ẹ̀mí mímọ́ bá kàn, iná ti kàn án. Nígbà tí iná bá sì kàn án, nǹkan yóò yí padà láéláé. Ẹ́kísódù orí 3 ẹsẹ̀ 1 títí dé 5 sọ fún wa pé iná Ọlọ́run kan ẹ̀yìn ijù náà. Láti ìgbà náà lọ, Ọlọ́run pè é ní ibi mímọ́. Nígbà tí Mósè dé ibẹ̀, Ọlọ́run ní kó bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ̀, nítorí ilẹ̀ tí ó fi ọwọ́ kàn ti di ilẹ̀ mímọ́. Ẹ́kísódù orí 4 ẹsẹ̀ 1 títí dé 20 sọ fún wa bí ilẹ̀ náà ṣe jẹ́ mímọ́ tó. Nítorí ohun gbogbo tí ó kan ilẹ̀ tún yí padà títí láéláé. Débi pé ní ẹsẹ̀ 20 Bíbélì sọ pé Mósè sì mú aya rẹ̀ àti àwọn ọmọkùnrin rẹ̀, ó sì gbé wọn gun kẹ́tẹ́kẹ́tẹ́ kan, ó sì padà sí ilẹ̀ Íjíbítì. Mósè sì mú ọ̀pá Ọlọ́run ní ọwọ́ rẹ̀. Lẹ́yìn ìbápàdé pẹ̀lú iná Ọlọ́run, Mósè lọ sí Íjíbítì. Láàárín ohun gbogbo tí ó mú ọ̀pá Ọlọ́run. Ọ̀pá olùṣọ́-àgùntàn lásán ti wá di ọ̀pá Ọlọ́run nítorí ó kan ilẹ̀ mímọ́. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, olùṣọ́-àgùntàn Adébóyè ni wọ́n sọ̀rọ̀ níbí. Arábìnrin kan ṣàìsàn gidigidi débi pé àwọn dókítà ní kò sí ohun tí àwọn lè ṣe láti ràn án lọ́wọ́. Wọ́n ní kí àwọn ọmọ rẹ̀ máa gbé lọ sí ilé kí ó lọ kú lásìkò tí àwọn ẹbí rẹ̀ wà nítòsí rẹ̀. Obìnrin náà sọ fún àwọn ọmọ rẹ̀, ẹ má gbé mi lọ sí ilé, ẹ gbé mi lọ sí olú ìjọ ìràpadà ti Ọlọ́run. Wọ́n sọ fún pé màmá, ṣùgbọ́n kò sí ìsìn kankan lónìí, pásítọ̀ kò ní sí níbẹ̀. Ó ní mi ò sọ pé mo fẹ́ rí pásítọ̀, ẹ ṣáà gbé mi lọ. Wọ́n gbé dé ìjọ, ṣùgbọ́n nítorí ara rẹ̀ kò le dáadáa, kò lè rìn fúnra rẹ̀, nítorí náà ó ní kí wọ́n ràn òun lọ́wọ́ láti débi ọ̀kan nínú àwọn òpó tí ó gbé ilé dúró. Ní kété tí ó débi òpó tí ó sì fi ọwọ́ kan, ara rẹ̀ yá pátápátá, ó sì fi ẹsẹ̀ rẹ̀ rìn padà sí ibi ọkọ̀ fúnra rẹ̀. Ó ní ìrírí ìfaragbá iná Ọlọ́run nípa ìgbàgbọ́ rẹ̀, a sì mú un lára dá. Agbára ńlá wà nínú ohunkóhun tí ó bá ti kan ilẹ̀ mímọ́. Má kàn lọ sí àwọn ìsìn lásán. Mọ̀ dájú pé ibi iná ni ò ń lọ. Nígbà tí o bá lọ sí ìjọ ìbílẹ̀ rẹ, lọ pẹ̀lú àfojúsọ́nà. Ìwọ yóò sì ní ìrírí àwọn iṣẹ́ ìyanu ńlá nínú ayé rẹ. Ka Ẹ́kísódù orí 3 ẹsẹ̀ 1 títí dé 5. Bíbélì ní ọdún kan, Jóṣúà orí 18 títí dé 20. Kókó àdúrà. Bàbá, ní ọjọ́ mìíràn tí mo bá tún wá iwájú rẹ, jọ̀wọ́ má jẹ́ kí n padà sílé bí mo ṣe wá, ní orúkọ Jésù. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti èní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa
láti máa pín Ọ̀run Sísì lórí ayélujára yálà WhatsApp ni, Telegram tàbí YouTube. Ẹ jọ̀ọ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí 0 ẹ̀jọ 0 ẹ̀fà 5 ẹ̀fà 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 5 ẹ̀fà 1 kí ẹnìkan kó ké hallelujah.